Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run, gbogbo ọmọ ọlọ́run àti àyànfẹ́. Ẹ gbọ́ mẹ́sáàgì ọjọ́ kìíní oṣù kẹfà fún orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá àti Body of Christ fún mímú àìwọ̀ ogójì ọjọ́ mi wá sí ibi ìdánudúró lórí ìrìnàjò ti ẹ̀mí ti ọdún yìí. Àwọn ibi tí èṣù ti hijack máa wà ọmọ Ọlọ́run lọ́wọ́: ìgbéyàwó wa, ìdílé wa, ìjọ Ọlọ́run, orílẹ̀-èdè wa. Bákan náà, ọjọ́ ẹ̀yìn wa náà ti target ẹ̀, ọjọ́ iwájú wa ti target ẹ̀, ayérayé wa náà ti target ẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ràn àkọ́kọ́ ni pé Bíbélì wípé èyí tó wà lọ́wọ́ yín ni ẹ dì mú ṣinṣin, kí ẹnikẹ́ni má ṣe gba adé rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ní tí Revelation sọ nìyẹn. Kí ni ìtumọ̀ tí mo sọ yìí? Àkókò táwọn ọmọ Ọlọ́run gbọ́dọ̀ múra ju àtẹ̀yìnwá lọ leléyìí o. Ìyẹn ìkíní. Ní ti àsọtẹ́lẹ̀, ẹ gbọ́ o fún orílẹ̀-èdè Nàìjíríà. Mo rí warehouse tó pọ̀ tí wọ́n kọ NLC, Nigeria Labour Congress sí kan. Wọ́n kọ TUC, wọ́n kọ Nigeria Union for Teachers, wọ́n kọ Àgbẹ̀kọ̀yà, wọ́n kọ PFL, wọ́n kọ CAN, wọ́n kọ OPC, wọ́n kọ Àmọ̀tẹ́kùn, wọ́n kọ Ìrìn Ẹkùn, wọ́n kọ Body of Christ. Wọ́n ṣàkọ sínú àwọn họ́ọ̀lù wọ̀nyẹn lọ. Mo wá rí i pé Tinubu wọ họ́ọ̀lù yẹn wá. Àwọn èèyàn wá tinú họ́ọ̀lù kàkà yẹn wọ́n wá tẹ̀lé, ó wá kó wọn wọ Àbújá. Bó ṣe kó wọn wọ Àbújá, ó wá ń pín dọ́là sí everybody wọn àti àwọn CAN àti gbogbo wọn. Ó wá ń pín dọ́là fún wọn, gbogbo inú wọn wá dùn. Mo wá béèrè pé Olúwa, kí ni ìtumọ̀ ìran tí mo rí yìí? Olúwa àwọn ọmọ ogun wá sọ fún mi pé bí àwọn ọba náà pẹ̀lú àwọn GO ńláńlá gbogbo wọn ni wọ́n kó ní họ́ọ̀lù wọn lọ, tí wọ́n ṣàkọrúkọ wọn. Mo wá béèrè Olúwa, kí ni ìtumọ̀ ohun tí mo rí yìí? Ọba àwọn ọba wá sọ fún mi pé gbogbo ohun tí ẹ rí, bóyá Nigeria Labour Congress o, TUC o, Nigeria Union of Teachers kó PFM o, CAN o, pé àkókò tí a ń lọ lọ́wọ́ yìí pé gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ń ṣiṣẹ́ fún, pé òwò ni wọ́n fi ẹgbẹ́ wọ̀nyẹn ń ṣe, pé kì í ṣe pé wọ́n fi ran ará ìlú lọ́wọ́ àbí wọ́n fi ran Body of Christ lọ́wọ́, pé gbogbo ohun tí mo rí yẹn, ìjọba wọ́n fi àwọn orúkọ wọ̀nyẹn ń ṣòwò pẹ̀lú ìjọba ni o. Pé tí mo bá rò pé gbogbo Ìrìn Ẹkùn, gbogbo nǹkan tán dálẹ̀ pé àǹfààní kan máa wá síbẹ̀ fáwọn ọmọ Ọlọ́run àbí ìjọ àbí orílẹ̀-èdè àbí ilẹ̀ Yorùbá, pé kí n gbàgbé ọ pé àwọn tí mo rí yẹn pé kì í ṣe bí ìtàtọ̀, pé èyí tó ń lọ lọ́wọ́ wọ̀nyí pé wọ́n fi ń ṣe òwò pẹ̀lú ìjọba ni o. Pé kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run ká gbàdúrà o. Bí a bá ń retí pé ìgbàlà wa máa ti ọwọ́ àwọn gúrùpù wọn wá, pé ká gbọ́kàn kúrò bẹ́ẹ̀, pé àwọn olórí wọn fi wọ́n ṣòwò ni. Àtàmọ̀tẹ́kùn àti Ìrìn Ẹkùn àti Ìdí Ẹkùn àti Ìhó Ẹkùn o. Wọ́n sì tún máa dá àwọn ẹgbẹ́ kan lẹ̀ pé òwò ni wọ́n fi ń ṣe o. OPC o, gbogbo pé wọ́n ti fi ń ṣòwò o. Kò lè sí ọ̀nà àbáyọ kankan ní ìṣòro orílẹ̀-èdè yìí o. Àfi tí Nàìjíríà, tọ́lọ́run bá pín Nàìjíríà, kólúkúlùkù lọ ìlọ rẹ̀ ni. Ìyẹn ìkíní. Èkejì,
eléyìí tí àwọn ọba ilẹ̀ Yorùbá àti àwọn general overseer Yorùbá táwọn ọba ilẹ̀ Yorùbá, Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo ọba Yorùbá pé ìjì tó ń jà nílẹ̀ Yorùbá yìí, tí ẹ bá dáwọ́ ẹ̀ dúró kẹ́ ẹ tètè múra sí i pé yóò padà sórí yín o. Àfin ni wọ́n tí wàá máa mú yín tí wọ́n á máa pa yín. Ẹ̀kọ́ ilẹ̀. Ẹ̀kọ́ ilẹ̀ ọ̀sẹ̀ mọ̀ pé mo sọ fún gómìnà Èkìtì ní February. Mo sọ fún bàbá Ṣèyí Mákindé pé mo máa rí wàhálà ńlá kan tán fẹ́ dá sí lọ́rùn torí president ambition rẹ̀. Ṣùgbọ́n mo ti ní kí gbogbo wa gbàdúrà irọ́ o, wọn kọ̀. Olúwa àwọn ọmọ ogun sọ fún mi ní ìsìn ò pé bí àwọn ọba ilẹ̀ Yorùbá ò bá dìde kí wọ́n múra wípé àwọn á máa pa wọ́n, wọ́n máa wá sínú ààfin, wọ́n á dẹ̀ máa gbá wọn ọba, wọ́n á dẹ̀ máa pa wọ́n ní ìkankan. Wọ́n á máa pa wọ́n ní ìkankan pé kí n kọ́lẹ̀. Ìyẹn ìkíní o. Èkejì, ọba àwọn bá ní kí n sọ fún mo rí ọ̀gá ọlọ́pàá dísù tó ṣẹ̀ jẹ yìí. Mo rí àwòrán rẹ̀ pẹ̀lú àwòrán ọ̀gá sọ́jà lágbájá tó ti kú. Wọ́n wá wà ní airport. Ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Wọ́n wá wà ní airport. Àwòrán lágbájá wá ń tẹ̀lé ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀ jẹ yìí. Mo wá béèrè pé kí ni ìtumọ̀ ohun tí mo rí yẹn àti àpẹẹrẹ. Ọba àwọn bá sọ fún mi pé kí gbogbo wa gbàdúrà fún ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀ jẹ yìí. Bá ṣe fi lágbájá rúbọ ní Nàìjíríà, àwọn ò gbọdọ̀ fi rúbọ lágbára Ọlọ́run. Àdúrà àwọn ọmọ Ọlọ́run gbọdọ̀ gbà lórí ẹ̀. Wọ́n lè dájọba irú jù bẹ́ẹ̀ lọ, ó máa ráṣeyọrí ńlá kan sí. Ẹ lọ kọ́lẹ̀. Ẹni tí ọmọ májẹ̀mú láti inú oyún wá ni, ọmọ tí ìlérí wà fún láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ wá sí ìyá tó bí. Ṣùgbọ́n o, ẹ jẹ́ á dìde ká gbàdúrà fún ìjọba Nàìjíríà, àwọn ò gbọdọ̀ fi rúbọ bí wọ́n ti fi lágbájá rúbọ. Mo rí àwòrán lágbájá wá ń tẹ̀lé káàkiri. Èyí tí mo rí ó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mo gé nítorí ìjọba ni wọ́n. Orí afẹ́fẹ́ ni mo dẹ̀ ti ń sọ̀rọ̀ yìí. Búburú kan ò dẹ̀ ní ṣubú lù, kò ní ṣubú lè dílé ẹ̀. Ṣé ẹ mọ̀ pé mo sọ ti ìyàwó Àjùmọ̀bí lọ́jọ́ kìíní àná? Mo sì sọ fún Ọ̀yọ́ State pàápàá Ìbàdàn pé ẹ máa gbàdúrà, wọn kọ̀. Ìyẹn nípa ti ọ̀gá ọlọ́pàá. Eléyìí nípa ti Body of Christ. Láìpẹ́ yìí bàbá Adébóyè sọ wípé ká gbààwẹ̀ ó tó yá, ká protest ó tó cancel ẹ̀. Eléyìí ṣe ohun Olúwa o. Àwọn PFM ṣe ìsọjí káàkiri báyìí àtàwọn GO. Wọ́n ti tún lọ gbé crusade, mega crusade sílẹ̀ l'Abuja. Bí ẹ ti fi wá pa owó ní 2023 tẹ́ ẹ tà wá fún ìjọba ọ̀run àpáàdì tá a wà nú ẹ̀ yìí. Ẹ tà wá fún ìjọba ikú àti pòkú tá a wà nú ẹ̀ yìí. Ẹ má tún tà wá ní ọdún 2026 yóò, ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́. Bàbá Adébóyè, bàbá Kúmúyì, bàbá Olúkọ̀yà, bàbá Iskaya, bàbá Ẹ̀sọ́ládélé, bàbá Oyèdépò, gbogbo yín PFM, bàbá wa lò. Ẹ má tún ta Body of Christ ní 2027. Ẹ má tún fi wá gba owó ní Àbújá. Torí ẹni tó ń gbé ìsọjí lọ sí Àbújá ní ìsìn o, láti tó lọ máa fẹnu tulẹ̀ owó láì ro tọjọ́ ọ̀la o. Mo sọ̀rọ̀ láti sọ o. Ìyẹn ìkíní. Àkíyèsí kejì, bàbá Adébóyè ní kí wọ́n ṣe àdúrà. Bàbá Adébóyè, tí ẹ bá fẹ́ kí àdúrà wa ó gbà, ohun tí ẹ lè ṣe rèé o. Ẹ pé gbogbo àwọn àgbààgbà yẹn kí ẹ gádà ara yín. Bẹ́ẹ̀ tí ẹ wọ́de, ẹ gádà ara yín gẹ́gẹ́ bí àgbà sí kámpù. Bó jẹ́ kámpù ọ̀dọ̀ yín, bó jẹ́ ti MFM, bó jẹ́ ti CAC, bó jẹ́ ti
mọ́tò bàbá Oyèdépò ẹ gádà ara yín jọ síbẹ̀ ní ọjọ́ mẹ́ta pé àbí ọjọ́ kan kẹ́ wá pàṣẹ fún gbogbo àwa body of Christ kí gbogbo wa wà lọ́jọ́ kan nínú ṣọ́ọ̀ṣì bó jẹ́ Sunday kan ká ké pe Ọlọ́run wa within 24 hours Nàìjíríà máa lómìnira ṣùgbọ́n pé Táyé ṣe tiẹ̀ lọ́tọ̀ Ìdòwú ṣe tiẹ̀ lọ́tọ̀ yìí kò ní sí ìṣọ̀kan ń bẹ kò ní láì sí unity nìkan ṣoṣo lè sún bẹ̀rù o láì sí unity láàrin body of Christ a lè borí ogun yìí o àfi Ọlọ́run àkókò dẹ̀ ti tó Olúwa sọ fún mi pé wọ́n máa wọnú ṣọ́ọ̀ṣì wọ́n máa wọ orí òkè wọ́n lọ máa pa àwọn èèyàn torí mo rí màálùú tó wọ ṣọ́ọ̀ṣì tó dẹ̀ ń kó àwọn èèyàn jáde tó ń kà wọ́n pa tó dẹ̀ ń kó àwọn èèyàn lọ rí òkè ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ kó àwọn èèyàn látòrí òkè tó rẹ̀ kà wọ́n pa Olúwa sọ pé bandits tẹ́yìn wò yìí very soon wọ́n máa gun wọnú church wọ́n máa gun orí òkè wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn ẹ tún kọ́ ilẹ̀ ṣùgbọ́n mo gbàdúrà búburú kan ò ní ṣubú lù wá o ìran búburú yìí kò ní ṣẹlẹ̀ wá lórí o ẹ take note èyí tí mo fẹ́ sọ fẹ́yìn body of Christ nìyẹn ẹ jẹ́ kí gbogbo wa unite ìjọba yìí kò mọ̀ràn èèyàn kò sí tó kàn pẹ̀lú protest o àfi tọ́lọ́run bá gbà wá bàbá Adébóyè má dẹ̀ gbàgbé wípé ẹ̀yin ní ìjọba APC lò wọlé sí body of Christ lára nígbà tá a fẹ́ wọlé Tinubu kọ́kọ́ set ìyàwó ẹ̀ wọ redeem kó wá jẹ pásítọ̀ gbòógíá ó mú ọmọ yín Àǹbọ̀dé ó fi ṣe gómìnà ó yọ ìgbà ó yá ó mú ọmọ yín bàbá Ọ̀ṣínbàjò ó fi ṣe vice títí ó fi achieve ògo rẹ̀ ibi tán ti mú wa nìyẹn o tí a bá dẹ̀ bọ́ ẹ̀yin lẹ́ gbà wá dáhùn lẹ́ẹ̀kan ṣe ètùtù tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe a ti wọ̀ o Ọlọ́run yóò yọ wá o ní ìtẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ kan sì wà lójú ọ̀run nípa election 2027 láìsí ìṣẹ̀lẹ̀ yẹn Olúwa ní kí n má sọ nǹkan kan nípa 2027 election tó máa wọlé àbẹ́ tó wọlé ìṣẹ̀lẹ̀ yẹn sì wà lójú ọ̀run ní lẹ́yìn yẹn kẹ́ ẹ gbọ́ mi o ọba àwọn bá ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run Wike ní ọjọ́ tí politician ti ń ṣẹ̀sí láyé níjọba very soon ẹ̀ ní gbórúkọ Wike mọ́ inú ràbọ̀ràbọ̀ rẹ̀ ni yóò fi kú secondly Sowore mi ò rí nínú ipò àyànfẹ́ ni o ṣùgbọ́n kò sí ní mi ò lè sọjọ́ ọ̀la o Jonathan náà mi ò tí ì rí ìran kankan nípa rẹ̀ Obi mi ò rí ìran kankan nípa ẹ̀ Mákindé mi ò rí ìkankan nípa ẹ̀ mo sọ Támẹ́sì lọ́jọ́ sí ẹni méjì tí mo sì rí tí wọ́n jọ ń fa àsíá Nàìjíríà Tinubu àti Àtíkù ni mi ò wá mọ tọ́lọ́run lè ṣe o bóyá ìṣẹ̀lẹ̀ yẹn lè wá yí gbogbo nǹkan padà o ẹ take note ní election ti Ọ̀ṣun Adémọ́lá Adélékè mo rí i pé kò tí ì dóde àìsè ó ṣeé ṣe kó wọlé o ṣùgbọ́n mi ò tí ì rí i pé wọ́n announce ẹ̀ election dẹ̀ ti súnmọ́ ilé kì í dẹ̀ ṣe pé bóyá kò ní wọlé ṣùgbọ́n ìjọba òkè lè má fẹ́ gbé fún un kí gbogbo wa gbàdúrà fún un torí ẹni tó ń bọ̀ bẹ́ẹ̀ ó ń bọ̀ wá bà Ọ̀ṣun state jẹ́ ni kì í ṣe pé ó fẹ́ wá tún Ọ̀ṣun state ṣe mi ò dárúkọ ohun tí mo mọ̀ nìyẹn ìjọba èkejì tí Bíọ́dún Èkìtì fẹ́ ṣe ó máa ní ọmọ Èkìtì lára ẹ jẹ́ ká gbàdúrà fún gómìnà ìjọba Èkìtì o kí Ọlọ́run kó má jẹ́ káwọn èèyàn gbogbo ó hijack ìjọba lẹ́ẹ̀kejì mọ́ lọ́wọ́ o ẹ kọ ohun tí mo sọ yìí sílẹ̀ o
Olúwa yóò wà pẹ̀lú wa o. Ní ti Ogun State, Adédùbú àbí kí lorúkọ tí wọ́n pè gómìnà tó kọ̀ǹtẹ́ẹ̀sì fún PDP tí Gbénga Daniel Àtàmúsò bá fẹ́ kí gómìnà tó wà ń bẹ̀ kó pa àwọn rẹ́ pátá, kó pa wọ́n, kó bẹ̀rẹ̀ wọn politically, kí gbogbo wọn pawọ́pọ̀ kan ṣe kan. Bí bẹ́ẹ̀ kọ́, mo rí i pé politically àti lively, mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó síwájú gómìnà tó ń lọ níbẹ̀ yìí ni ó gbé pósí wọn tó dẹ̀ bẹ̀rẹ̀ wọn for life. Olúwadé sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà Ogun State yìí yóò bẹ̀rẹ̀ nínú ìjọba tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pòlítíkù ní ìjọba yẹn yóò palẹ̀ rẹ̀ mọ́. Ẹni tí wọ́n gbé, mi ò sọ pé kì í sọmọ Ọlọ́run, ṣùgbọ́n wọn ò ní gbà kó ṣèjọba dáadáa. Thank you. Ní ìpínlẹ̀ Edo, Kwara, Rivers, Ogun, Lagos tó jẹ́ ti bàbá Tinubu, mo rí i pé wọ́n ń lẹ pósítà mọ́ ojú bàbá Tinubu. Tí a bá gbàdúrà dáadáa, Tinubu máa ní ìzù láwọn stéètì wọ̀nyẹn ò lọ́dọ̀ wa bí gbogbo náà tì ní mi ò tí ẹ̀ rárí dájú ẹ̀. Ṣùgbọ́n ní tèmi, nítọ̀dọ̀ wa níbí o, ẹ jẹ́ á gbàdúrà lórí stéètì wọ̀nyẹn kí bàbá Tinubu kó má ní ìzù. Ẹni tí wọ́n dẹ̀ gbé ní Èkó, mi ò rí i pé ó ti jókòó lórí àga gómìnà. Mi ò mọ ohun tó fa òkò ní kú òkò ní, mi ò tiẹ̀ mọ̀, mi ò rí i pé ó ti jókòó. Ó ṣeé ṣe kó wọlé o, bọ̀tì mi ò rí i pé ó fàlàáfíà jókòó síbẹ̀. Ní tí mo rí nìyẹn. Mo dẹ̀ tún gbọ́ ìró impeachment. Mo ní táàmù ti lọ, ọdún ti tán, election làwọn èèyàn kéde. Ibo láti tó fẹ́ rí impeachment? Kò yé mi o. Nínú àwọn gómìnà, nínú àwọn speaker, nínú àwọn rep, nínú àwọn senate president àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti president, ẹ sì gbàdúrà. Mo rí ariwo impeachment lókè. Mo dẹ̀ rí president àgbáyé kan tí BBC News gbé, tí CNN gbé, ó jáde láyé lọ́dún yìí. Ẹ kọ ìṣẹ̀lẹ̀ yìí sílẹ̀. Ní ti ìjọba, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ l'Ógbómọ̀ṣọ́, ó lọ́wọ́ ìjọba sínú o. Ó lọ́wọ́ ìjọba sínú. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé wọ́n fi ṣe àkóbá fún gómìnà Ṣèyí Mákindé rí o. Ó lọ́wọ́ ó lọ́wọ́ òṣèlú sínú, kí ìjọba kọ́, sorry. Ó lọ́wọ́ òṣèlú sínú. Ó lọ́wọ́ òṣèlú sínú o. Ẹ gbàdúrà o. Ẹ gbàdúrà o. Ọlọ́run yóò wà pẹ̀lú ìlú yẹn o. It is well. Finally, kí n tó parí, mo rí ọ̀pọ̀lọpọ̀ party tó ní president tí ó ní gbogbo nǹkan nísìn. Mo rí i pé gbogbo àpótí yẹn, mo rí i pé wọ́n lọ submit ọ̀pọ̀lọpọ̀ àpótí party wọn lọ submit ẹ̀ sí ọwọ́ bàbá Tinubu. Mo wá rí i pé ó wá ń kó, òun fúnra ẹ̀ wá kó wọn wọnú ọjà. Màá ní bíire kí ni ìtumọ̀? Olúwa wá sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ party yẹn wọ́n sì máa padà tà á fún APC ní òpin. Tinubu máa padà rà á. Tinubu lọ̀pọ̀lọpọ̀ wọn máa fẹ́ dìbò fún, ó máa fowó rà lọ́wọ́ wọn. Àfi party tó bá jẹ́ ti náà ti nìkan. Ìrìnàjò Kwankwaso àti Obi, ẹ̀tàn wà bẹ́ẹ̀. Mo rí alágẹmọ tó ń tẹ̀lé Obi, lójijì ó di Kwankwaso. Olúwa sọ pé ẹ̀tàn ló wà níbẹ̀. Ẹ kọ́lẹ̀. Ẹ kọ́lẹ̀. Finally, ọ̀rọ̀ bandits àti kidnapper tó wà ní orílẹ̀-èdè yìí. Mo béèrè pé Olúwa ọjọ́ wo ni òpin máa dé bá? Ọba àwọn bá sọ fún mi pé òpin ò ní lè dé bá o. Wípé torí àwọn ọba ìlú, àwọn olóṣèlú, àwọn olówó ìlú, wọ́n fi ń ṣòwò ni o. Pé owó NNPC gbogbo tán ṣe tẹ́lẹ̀, pé èyí tó ṣẹlẹ̀ kidnapper
bandits kò ní lè dópin Ọ̀nàsùrù. Àdúrà tó gbà pé kó wá sópin ò ní dópin torí pé wọ́n ti fi ń ṣòwò. Àwọn gọ́ọ̀mẹ̀ntì, àwọn ọba ìlú, àwọn ṣọ́ọ̀ṣì wọ́n fi ń ṣòwò. Àwọn èèyàn fúnra wọn náà tó ń gbéra wọn, wọ́n fi ń ṣòwò ni o. So because of that, kúkú máa gbàdúrà fún ìfẹ́ mi kó ṣẹ ní Nàìjíríà. Ọ̀nà àbáyọ kò sí fún orílẹ̀-èdè yìí mọ́ Nasir ọmọ mi, ju pé kí Nàìjíríà ó pín, àbí kí wọ́n ronú padà, àbí kí Sànjà ó gbàjọba. Take note. Èyí tí mo fẹ́ sọ fún ọ nínú ààwẹ̀ àtàdúrà ogójì ọjọ́ ènìyàn o. Sọ fún àwọn ọmọ Ọlọ́run. Eléyìí mo tún rí ìran tí mo rí ní 2023 tí mo rí bàbá Tinubu tó wà nínú ihò igi, tí àwọn èèyàn rọ́ mọ́ igi yẹn tán dẹ̀ ń pariwo nígbà tó wàásù tí wọ́n títí tí wọ́n ò gbọ́, tó bínú wọ inú igi yẹn lọ tó dẹ̀ ní káwọn mílítìrì bẹ̀, àwọn sọ́jà mọ̀ kó bẹ̀rẹ̀ sí máa yìnbọn pa àwọn ènìyàn, tó ń bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn lọ. Mo wá béèrè, Olúwa sọ pé tán bá provoke ààrẹ tó wà ńbẹ̀ yìí, ẹ̀mí tí yóò sùn yóò pọ̀ tí gbogbo Nàìjíríà ò bá dìde kí wọ́n gbàdúrà. Ìtàn Yorùbá dẹ̀ máa ní ìzù kí wọ́n gbàdúrà o. Pé ohun tí yóò ṣẹlẹ̀ látàkókò sí 2023 ni 2027 ni mo rí yẹn o. Ọlọ́run dẹ̀ sọ fún mi pé ohun tí wọ́n pè ní Nàìjíríà láti oṣù Júùnù yìí lọ, pàápàá títí dé August lọ sí December, wọ́n á bẹ̀rẹ̀ sí fi Nàìjíríà han Tinubu. Àwọn náà ti máa fi Nàìjíríà han torí pé mo rí gbogbo àwọn tó wọ aṣọ nọ́ọ̀tì àṣàwùsá tí wọ́n fi àsíá yẹn lu Tinubu lórí. Olúwa sọ pé kì í ṣe pé wọ́n lù pé ohun tí wọ́n pè ní nọ́ọ̀tì wọ́n á bẹ̀rẹ̀ sí fi han Tinubu láti àkókò yìí lọ. Tí gbogbo wa bá fẹ́ ká gbàdúrà fún ìjọba, ká dẹ̀ gbàdúrà fún Nàìjíríà. Kí ẹ má gbàgbé àwọn tí a rán mi sí orílẹ̀-èdè yìí nìyẹn. Eléyìí kì í ṣe ohun Olúwa o. Eléyìí fún gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà. Ìmọ̀ràn leléyìí o. Àkókò tá a wà yìí, ẹ má jà kó àwọn ọmọ Ọlọ́run ṣòfò o. Orí òkè, program òrun tá à ń ṣe inú igbó káàkiri. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ kíyèsára yín o. Ṣé ẹ mọ ọdún tán ti kó àwọn tí wọ́n pa ní Ọ̀wọ̀? Ṣé ẹ mọ èyí tí wọ́n kó ní Èkìtì? Ṣé ẹ rí pé ìjọba ò tiẹ̀ lọ bẹ̀ láti ọjọ́ yìí? Ṣé ẹ rí pé ìjọba ò tiẹ̀ sọ kankan? Àjárò, àwọn Nigeria Union for Teachers, gbogbo wọn, ṣé ẹ rí pé wọn ò tiẹ̀ dá sí, wọn ò tiẹ̀ sọ, kò sí protest mọ́. Ìjọba kan ṣe tóun àtẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bísọ̀ Wálé Òkè tó sọ̀rọ̀ láìpẹ́ yìí. Ẹ ṣọ́ra, ẹ kíyèsí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ conference, tẹ́ ẹ lọ ìsọ̀, tẹ́ ẹ lọ orí òkè, tẹ́ ẹ lọ gbogbo ẹ̀. Bí wọ́n bá kó wa, ọ̀tá wa, àwọn olórí wa ò ní dá sí o. Ìgbà tí corona wá, àwọn olórí wa ní ká jókòó sílé o. Pẹ̀lú bórílẹ̀-èdè ṣe rí yìí, aláya mú aya ẹ̀ sílé, ọlọ́kọ mọ́kọ ẹ̀ sílé, ọlọ́mọ tì mọ́mọ ẹ̀ sílé o. Ká sì máa wo bójú ọjọ́ yóò ṣe rí. Ọdún yìí tó kù lọ́dún àti election yìí, ewu wà ní Nàìjíríà o. Ìyẹn ìkíní. Ní eléyìí kì í ṣe àsọtẹ́lẹ̀ o. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba, ẹ pe bàbá wa Bísí Àkàndé wípé ìjọba Tinubu tó bàjẹ́ yìí, Ọlọ́run máa bí àdẹ̀ bí ìran ẹ̀ mẹ́rin. Tinubu nìkan kọ́ ló ń ṣe gbogbo nǹkan yìí. Àwọn kan sọ pé ọmọ Yorùbá à ń dọ̀tẹ̀ Tinubu, kò sẹ́ni tó lè sọ̀tẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀.
ní ẹ bá ẹ pé ẹ súnmọ́ bàbá Tinubu kẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n ẹ ṣayé bó ṣe ń lọ yìí orílẹ̀-èdè ò rọgbọ ilẹ̀ ò rọgbọ ìdílé ò rọgbọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́rí ń jẹ nídìí màdàrú ẹ ṣáà sọ pé ó dáa this is not kì í ṣe ká gbàjọba lọ́wọ́ Tinubu lèmi sọ́pọ́ọ̀tì ṣùgbọ́n ẹ jẹ́ kí Tinubu bàbá Tinubu mọ̀ pé ìlú ò rọgbọ tẹ́ ẹ bá sọ tó yóò gbọ́ Bísí Àkàndé ó torí pé ò di ààrẹ Tinubu di ààrẹ ó mú ẹ gẹ́gẹ́ bí bàbá ó lè bá sọ ó tọ́ nílé tí Tinubu wọlé fún ọdún mẹ́ta yìí ó ti travel out nígbà tí mo kà á tí mo lísẹ̀ bíi 16 times tó ti lọ ń bá àwọn president ẹ wá béèrè ẹ mélòó ẹnìkan ní kí lorúkọ my name remain the same iṣẹ́ ìnáṣí Olúwàgbémidé my number remain the same 08038030562 ẹ gbọ́. Tinubu ti travel ní 16 times lọ́dún mẹ́ta ó lọ ń bá àwọn èèyàn ṣèpàdé gbogbo ìpàdé àwọn president tó lọ ṣe ẹ̀sọ́ àǹfààní tó mú wá bá Nàìjíríà wẹ́ngbà tó lọ́wọ́ ti sọ fún mi tẹ́lẹ̀ pé ìjọba ẹ̀tàn ní àtijọba ẹ̀jẹ̀ mi ò gàn wọ́n but ẹ jẹ́ kí wọ́n ṣe àtúnṣe ó sì bá nígbà tí Tinubu bá kúrò lórí ipò orúkọ Yorùbá náà máa dáwọn mọ̀ ní dárúkọ ẹ̀ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa gbàdúrà fún ká tó bá sọ̀ọ́tọ́ kórílẹ̀-èdè ẹ wo bá ṣe wọ́n gbé ìbọn ti àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá yìí ẹ wo bá ṣe pa bàbá yẹn dànù ẹ wo tó ń ṣẹlẹ̀ gbogbo wa dẹ̀ dákẹ́ kò sẹ́ni sọ̀rọ̀ àwọn onídàá wa sọ̀rọ̀ àwọn èèyàn wa sọ̀rọ̀ àwọn pásítọ̀ wa sọ̀rọ̀ àwọn jíò wa sọ̀rọ̀ everybody dákẹ́ á ti gbowó lọ́wọ́ ìjọba it is well ọlọ́run á bi wá bí ọlọ́run ò bá tètè dé ikú á dé ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́ ẹ̀yin ọbọ̀bá ọlọ́run á bi wá kò ju bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá dìde ẹ̀kọ́ ilẹ̀ á sì sọ léyìí ní ọ̀tọ̀ sọ ju yẹn nínú àìwọ̀ ogójì ọjọ́ mi iṣẹ́ ìránṣẹ́ tó ló wá ní kí n sọ fún yín ẹ lọ kọ́lẹ̀ òjò wàhálà ńlá kan bọ̀ tí apá Nàìjíríà ò ní ká apá Tinubu náà ò ní ká ṣùgbọ́n ẹ gbàdúrà o ọ̀nà àbáyọ ẹ jẹ́ kí gbogbo wa ronú padà ká dẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ká dẹ̀ gbàdúrà eléyìí tó ń fọnmi Yorùbá nation tó ìdí ẹkùn ayé ẹkùn àtòrí ẹkùn èyí tán bá káàkiri wọn kò sí nǹkan kan bẹ irọ́ ló wà ń bẹ olè ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa alórúkọ rere atótorí tí ó tàn tó lọ borúkọ rere wa jẹ́ ẹ jẹ́ á yí padà ọmọ Yorùbá ẹ jẹ́ ká yí padà it is well ẹ máa rí tí yóò ṣẹlẹ̀ ìjọba ẹ tó bá tún padà wọlé ìtàn pè ní Tinubu gagalẹ rè ẹ lọkọlẹ kò sí gbogbo wa tó ní sunkún ẹkún ẹlòmíà wọ ẹ̀wọ̀n títí ayé kò ní jáde mo dẹ̀ rí ìjọba wọn yìí mo rí pé bí wọ́n bá nà á kò ní gbéjọba lẹ̀ bí wọn ò nà á kò ní gbéjọba lẹ̀ INEC officer ló máa forí kó gbogbo wàhálà yẹn torí pé wọ́n máa pàṣẹ fún INEC officer láti kánṣọ ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn èèyàn ti wọlé INEC officer náà fẹ́ lò kẹ́yìn wọ́n kánṣọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí ìjọba ẹ̀ bá ti fail wọ́n á ṣe ó dẹ̀ máa di wàhálà àgbáyé ẹ lọ kọ́lẹ̀ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ̀lé bá mi post mẹ́sẹ̀gì yìí kó kárí gbogbo àwọn ọmọ Ọlọ́run dẹ̀ ní kí n máa sọ fún wa ní gbogbo ìrìnàjò ọdún yìí ká máa béèrè èyí tí Ọlọ́run ò tíì ṣe láyé wa rí kọ́ Ọlọ́run bá wa ṣe ká dẹ̀ máa gbàdúrà lórí gbèsè ká dẹ̀ máa gbàdúrà ogun ìràwọ̀ kọ́ Ọlọ́run bá wa ṣe ohunkóhun tí ó jẹ́ àgbàná ká máa gbàdúrà lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì kárí ayé oṣù Júùnù oṣù ojú rere ẹ lọ gba ojú rere tí ò lákọọ́lẹ̀ ni ẹ lọ pàdé ojú rere tí ìran yóò rere
àtèmi àtẹ̀yin a ó rí Kristi ká torí kú. Ẹ dẹ̀ gbàdúrà fẹ́mi náà kí n parí ìrìnàjò mi dáadáa, kí n dẹ̀ dé ọ̀run sí mi. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tó dẹ̀ ń tẹ̀lé mi lórí afẹ́fẹ́ kí wọ́n rí àmì pé Ọlọ́run rán mi níṣẹ́, kí ogun sí èso má borí mi, kó ogun òtítọ́ má borí mi, kí òkùnkùn má lè mú mi, ọfà àṣìṣe tí wọ́n rán sí mi kó má lè rí mi, kí n má fi ẹ̀sín parí ìrìnàjò mi nínú Olúwa. Gbogbo ogun ìjọba òkùnkùn àgbáyé lórí mi, kí Ọlọ́run sọ dàsán àtèmi àti ìyàwó àtàwọn ọmọ àti gbogbo àwọn tí ó bá mi pín mẹ́séjì mi tó dẹ̀ ń tẹ̀lé mi nínú mẹ́séjì lọ́dọọdún. Mo dẹ̀ fi àkókò yìí pé gbogbo àwọn ọmọ Ọlọ́run sí program Olúwa gbèjà abiyamọ ẹ̀ẹ̀kan lọ́dún on the 11 to on the 14. Ìsọ́ òru ni gbogbo ẹ̀. Àárọ̀ Thursday nìkan ni aago méje sí mẹ́sàn-án. Àkọlé tí ọdún yìí sọ wípé mi ò ní ṣe lásán lórí ọmọ mi lọ ṣe rere. Tí a bá dẹ̀ tí ń bọ̀ ní ìpàdé yẹn, kí a mú fọ́tò wa, orúkọ wa, àwòrán wa àti tàbí prayer point wa. Finally, ní gbogbo ọ̀nà tí Ọlọ́run bá fi ràn yín lọ́wọ́ láti ran ìpàdé yẹn lọ́wọ́, ní tẹ̀mí ní tara, ẹ ràn wá lọ́wọ́. Olúwa yóò dì yín mú o. A ó dẹ̀ parí ìrìnàjò yìí dáadáa. Mo dẹ̀ tún dúpẹ́ fún àwọn ọmọ Ọlọ́run tí ó ṣe ọdún tí wọ́n kí birthday ìyàwó mi ní on the 23, tí wọ́n celebrate ìyàwó mi, tí wọ́n kí káàkiri orí afẹ́fẹ́. Ẹ ṣé gan o. A sọ ọ̀pọ̀ ọdún láyé o. Thank you. God bless you. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìrìnàjò àwọn ogójì ọjọ́ mi yóò pay fún yín, yóò dájú àánú fún yín, yóò kó àjẹrẹ́ fún yín. A ó dọ̀jọ́ parí dáadáa. Together we shall make eternity. Ẹ bá mi pín mẹ́séjì torí Ọlọ́run.